ẹ̀yin òbí ẹ gbọ́ làbárè ẹ jẹ́ àfàṣà káwọn ọmọ wa nítorí pé gbàgede àṣà lètò èyí tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá ká má gbàgbé àṣà àti ìṣe ilẹ̀ wa gbanigbani táyé ń sáyà mojúbà ògbòrògànjìgàn bá mi ọ̀pá kòrò kò yágẹ ẹ̀bá ọ̀nà mojúbà o. ìbà ọlọ́run ìbà ènìyàn lónìí ìbà ládéládé ìbà lóyèlóyè ìbà fún gbogbo àjùnilọ pátá lóde ilẹ̀ ìbà gbogbo jìwìnjìwìn ilẹ̀kẹ̀ pátápátá mojúbà. bọ́mọdé bá júbà ilẹ̀ ìrókò dalẹ̀ ni èkó ló ní júbà ilẹ̀ sílẹ̀ fi lanu mojúbà gbogbo ẹ̀yin àgbààgbà pèdèpèdè mojúbà gbogbo ẹ̀yin tí mo bá níwájú gbogbo ẹ̀yin àjùnilọ ẹ jẹ́ ojú mi ṣe o. ẹ káàsán nílùú Ẹ̀gbá mọlíṣà bíi agbóngbò àkàlà ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò mí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí YouTube yeyegbagedeasatv gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri lórí ẹ̀rọ ayélujára wa gbogbo ni mo ń kí yín pé gbogbo àkókò tẹ́ ẹ bá wà ń bẹ̀ ni mo fi kí yín wípé ẹ kú déédé àsìkò yìí o. Ẹ̀gbá làwà o àwa aṣọ oníṣu òkè tèmídéré la lé téńté sí bóṣùpá tí ń lé téńté jọba lóde ọ̀run àní kẹ́ ẹ mú kàlẹ́ tówó ẹ mú kàlẹ́ tọmọ kẹ́ ẹ mú tàìkú tí í ṣe baálé ọ̀rọ̀ kẹ́ ẹ wá jẹ̀gbádùn ètò ọ̀hún nítorí pé ó kún fọ́fọ́ ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá là ń gbéga lórí ètò yìí. Yèyé gbàgede àṣà yín rèé Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètì ẹ̀rín èmi la febi sínú kó ń jẹ ahun èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. àríkẹ́ ọmọ ajó má níwòran mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí Ìbàràpá ni mí ọmọ fi barapílẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ló máa ń dájà tiwa ẹ kú ìkàlẹ̀. ṣé ẹ gbàgbé wípé lórí ètò yìí la ti ń ṣègbélárugẹ àṣà wa nítorí pé orò tá à ń ṣe tá à ń lọ́mọdé sẹ́yìn nídìí ẹ̀ irú orò bẹ́ẹ̀ ò ní pẹ́ parun òun ló fi jẹ́ pé a ní láti fi hàn àwọn ọmọ wa ká sọ èdè abínibí wa ó jẹ mí lógún gan-an èmi ò mà lédè míì tó dé ju èdè Yorùbá lọ ìmà lédè míì tó jèdè abínibí ìlú mi lọ ìmà lédè míì tó jèdè àdúgbò wa lọ bí àwọn Ẹ̀gbá ṣe ń sọ Ẹ̀gbá bí Abẹ́òkúta ṣe ń sọ Ẹ̀gbá ní àwa Ìbàràpá ń sọ èdè Ìbàràpá àwọn kan apá kan ní ṣe yé wa ni àwọn tìdí ìrókò ànàgó ni wọ́n ń pe èdè tí wọ́n ń sọ gbogbo Yorùbá pátápátá ló ní èdè àdúgbò tiwọn gbogbo Yorùbá pátápátá ló lédè àdúgbò tiẹ̀ èdè àdúgbò mi ni mò ń sọ èdè àdúgbò wa ní Ìbàràpá lọ́hùn ni mò ń sọ ǹlẹ́ ń bẹ̀ ni ṣé nǹkan ń dàn yóò máa dàn ni kò ní kẹ́ èdè Ìbàràpá nù. bẹ́ẹ̀ ni tọ̀sẹ̀ yìí àtúnlẹ́tì kẹ́ mo sọ fún wa níjẹjọ mo ṣàlàyé díẹ̀ fún wa nínú àṣà ìtọ́jú ìkókó bá a ṣe ń gbẹ̀bí àti bá a ṣe lè wẹ ọmọ ìkókó mo tún sọ pàtàkì àṣà ìdílé àwọn àyàn àgálú fún wa o nígbà tí wọ́n bá bímọ tiwọn wọ́n bímọ tuntun nílé àyàn àgálú mo sọ pàtàkì àṣà wọn mo sọ fún wa ń jẹjọ mo sì sọ ìgbàgbọ́ wọn nípa àwọn nǹkan tí wọ́n máa ń ṣe wọ̀nyẹn àmọ́ lónìí a máa tún rìn ṣàràṣà lọ síwájú díẹ̀ a máa tẹ̀síwájú torí ibi à ń lọ ò jìnnà ibi tá a fẹ́ yà náà ló pọ̀ lónìí ẹ jẹ́ ká wo àṣà ìtọ́jú ìyá àkókò fúnra ara rẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ẹ gbàgbé ohun tá à ń bá bọ̀ nígbà tí a ṣetán lórí àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá la bọ́ sí àṣà ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó òun náà la ti ń bá bọ̀ látẹ̀yìnwá mo ní ká wo àṣà ìtọ́jú ìyá àkókò fúnra rẹ̀ àṣà wà nílẹ̀ Yorùbá àṣà bá ṣe ń tọ́jú ìkókó bá ṣe ń dàwọ̀ bá ṣe ń gbẹ̀bí bá ṣe ń tọ́jú ìkejì ọmọ tóyìnbó ń pè ní placenta gbogbo oyún láti ṣe kọjá ṣùgbọ́n ìyá àkókò fúnra rẹ̀ ó ní àṣà nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń tọ́jú ìyá ìkókó tó ṣẹ̀ṣẹ̀ bímọ òpóǹló ọmọ tuntun jòjòló ó láṣà bí wọ́n ṣe ń tọ́jú wọn oúnjẹ èyí tí ìyá ọmọ àti èèwọ̀ èyí tí yóò máa ṣe ó ṣe pàtàkì
oúnjẹ ìyá ọmọ àti èèwọ̀ ìdílé ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Wọ́n ní ìdálù ní ìṣèlú, eégún ní gbowó òde Òṣogbo, báyìí là á ṣe nílé tíá, èèwọ̀ ní nílùú bòmíì. Èyí fi hàn pé oríṣiríṣi ni èèwọ̀ tí ìyá ọmọ tuntun tí ó máa wọ̀ bó bá ti bímọ tán. Ìyá ọmọ tuntun máa ń wọ èèwọ̀ nílẹ̀ Yorùbá bó bá bímọ tán. Oríṣiríṣi sì ni èèwọ̀. Ohun tó wá ṣe pàtàkì nínú àwọn èèwọ̀ yìí ni pé àkọ́kọ́, èèwọ̀ lèwọ̀ ń jẹ́ o, èèyàn ò gbọ́dọ̀ jẹ́jà èèwọ̀ nílẹ̀ Yorùbá. Èyí tó wá ṣe pàtàkì tó jẹ́ àkọ́kọ́ tó ṣe pàtàkì nínú àwọn èèwọ̀ yìí ni pé èèwọ̀ ilé bàbá ìyá ọmọ kọ́ o. Kì í ṣe èèwọ̀ ilé bàbá ìyá ọmọ o, èèwọ̀ ilé bàbá ọmọ ni. Èèwọ̀ ilé bàbá ọmọ òun la máa ń kà fún abiyamọ. Ìyẹn ṣe pàtàkì tó yẹ ká mọ̀. Èèwọ̀ ilé bàbá tó ní ọmọ ìkókó yìí òun la kà fún abiyamọ, ìyẹn ìyá rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Ìkejì tó tún jẹ́ pàtàkì ni pé àwọn èèwọ̀ wọ̀nyí jẹ́ ti orílẹ̀ tàbí ti òrìṣà ìdílé wọn tó jẹ́ ti ìdílé bàbá ọmọ. Ìkẹta ni pé iṣẹ́ àwọn àgbà obìnrin ilé ni láti rí i pé ìyá ọmọ náà, ìyá ọmọ ìkókó ọ̀hún kò já èèwọ̀ kankan. Bẹ́ẹ̀ ni, yàtọ̀ sí àwọn tí ó jẹ́ ti òrìṣà ìdílé, àwọn èèwọ̀ yìí tó jẹ́ ti òrìṣà ìdílé, oríṣiríṣi ni ìdí tí ó máa ń fà á tí ìdílé kọ̀ọ̀kan fi ní èèwọ̀ wọn tí wọ́n máa ń tẹ̀lé tí wọ́n bá bí ọmọ ìkókó. Ètò tó ń ṣí wa létí ni o, orí ẹ̀ la wà tí a ti ń bá nǹkan ọ̀hún bọ̀ lóní pẹrẹu. Àní fún àpẹẹrẹ, mo ní ká wo àwọn èèwọ̀ torí pé oríṣiríṣi ni èèwọ̀ tí ìyá ọmọ ìkókó máa ń wọ̀. Ẹ jẹ́ ká wo fún àpẹẹrẹ, òun ni ti owú jíjẹ, àwọn nǹkan tí ó fa àwọn èèwọ̀ òun. Torí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú, bóbìnrin bá fi jẹ́ kúmólú á jẹ́ pé ikú ti mú gbogbo akin tí ń bẹ nílé wọn lọ. N bá tún pòwe pé bí ò bá nídìí obìnrin jẹ́ kúmólú ń sì pé kán parí ẹ̀, wọ́n tún lè má rí parí. Òwe òun ni mo ti pa tán ni mo pa délẹ̀ wọn. Àní owú jíjẹ ń fa èèwọ̀ mìíràn fún ìdílé míì. Ìṣẹ́ tàbí ìpọ́njú a sì máa fa èèwọ̀ míì fún ìdílé míì. Àìbìkítà láti tọ́jú abiyamọ òun ló sì ń fa èèwọ̀ míì fún àwọn ìdílé mìíràn. Bó ṣe jẹ́ ni mo ṣe ń sọ òun. Àwọn nǹkan kan wà tí ó bí èèwọ̀. Ohun tèmi lè sọ ní kókó lórí irú àwọn èèwọ̀ báwọ̀ yìí ni pé àwọn baba ńlá ayé ìjọ́un wọ́n ti gégùn pé a kò gbọ́dọ̀ máa pa àwọn èèwọ̀ yìí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ayé àtijọ́ ni wọ́n máa ń, tí inú bá bí wọn tán, wọ́n á gégùn pé nǹkan báyìí ni kẹ́ ẹ máa tẹ̀lé o nídìílé Mojísọ́lá o. Ẹlòmíì, ẹ mọ̀ pé àwọn alágbára wọn ẹlòmíì àbínú àdòdò, ẹlòmíì àbínú àdì àpáta. Agbára pọ̀jù, àpọ̀jù ògùngún mọ́ gàlìgàlì. Ìyẹn kọ́ ni mo mú wá lónìí. A sì máa sọ nípa àwọn alágbára ilẹ̀ Yorùbá láyé àtijọ́. Bó bá yá, ẹ jẹ́ ká máa bá kinní ọ̀hún bọ̀. Ọ̀pọ̀ nínú àwọn baba ńlá wa láyé àtijọ́, gẹ́gẹ́ bí ìwádìí tèmi ṣe, ni wọ́n máa ń fi ègún àti èpè sílẹ̀ lórí àwọn èèwọ̀ yẹn pé ẹni bá dẹ̀jà ẹ̀ báyìí ló máa rí fún. Ẹ jẹ́ kí n kọ́kọ́ wá mẹ́nuba nínú àwọn ìdílé èyí tó ń pa èèwọ̀ mọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí èyí tí mo ṣe. Ìdílé Olúòjé, ọmọ Òjé ń petu. Àwọn lọmọ arọ́tíwẹ̀ bí òjò, ọmọ apajá fún wọn ró wọn láwọ. Àwọn kan máa ń ṣi oríkì yẹn gbé síra wọn. Wọ́n á ní apajá fún wọn láwọ jẹ. Ta ní ń jáwọ́ ajá? Tú ẹ, irọ́ ńlá. Ajá tí wọ́n bá pa yẹn gan wọn ní kí wọ́n jẹ. A máa ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe. Awọ ajá ni wọ́n ń ró. Ẹ wò, ẹ má jẹ́ ń lọ síbẹ̀ yẹn. Owú jíjẹ iná ló dá èèwọ̀ wíwọ̀ sílẹ̀ ní ìdílé Olúòjé. Wọ́n ní bàbá tó ṣẹ̀ wọ́n, ìyẹn bàbá tó jẹ́ bàbá ńlá wọn ní Olúòjé tó ṣẹ̀ wọ́n sílẹ̀ ayé, ó fẹ́ ẹrú kan nígbà láéláé. Èyí ò wá tí àwọn ìyàwó tó kù lọ́rùn. Nígbà tó yá, ọkọ ó kọjá lọ sójú ogun, ó lọ jagun. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé kí àwọn baba ńlá wa bí wọn ò bá ṣiṣẹ́ àgbẹ̀, jagunjagun ni wọ́n tún máa ń ṣe láyé àtijọ́. Àmọ́ kí ọkọ tó dé, ẹrú tó fi ṣaya yìí ó bímọ torí pé nínú oyún ló wà kó tó lọ rèé jagun.
láti ìgbà tó wá ti bímọ yìí kò sí ìtọ́jú kankan fún ẹrú tó bímọ fún ọkọ wọn yìí, gbogbo àwọn orogún kankan kò sẹ́ni tó yà sí, kò sẹ́ni tó tọ́jú obìnrin yìí rárá nípa ṣíṣe ájú ẹ̀ ní bóyá yóò jẹun ni o tàbí yóò mu tàbí yóò wẹ̀. Ṣé mọ̀ pé bóbìnrin bá bímọ kì í lágbára kankan láti ṣe ohunkóhun. Bákan náà wọ́n ní ẹnikẹ́ni nínú àwọn orogún ẹ̀ wọn ò sì bá tọ́jú yàrá ẹ̀, kódà wọn ò tọ́jú ọmọ òkókó. Ẹ̀yin náà mọ̀ bí yóò ṣe máa rí bí ṣe ń rí. Wọn ò bá tọ́jú yàrá ẹ̀, wọn ò tọ́jú ọmọ òkókó, wọn ò yà sí i, wọn ò ṣe ìtọ́jú kankan, wọn ò ṣètọ́jú aṣọ, wọn ò ṣètọ́jú kò sí nǹkan kan tí wọ́n ṣètọ́jú fún. Àmọ́ obìnrin yìí wá padà ṣoríire. Oríire kí ló ṣe? Torí pé ọkọ rẹ̀ tó lójú ogun, ọkọ rẹ̀ má padà dé látojú ogun lóru gànjọ́ ọjọ́ keje nígbà tí ìkómọ kù ọ̀la. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tí mo ṣe. Mò ń bọ̀ ná, ẹ jẹ́ ń ṣẹ́ mi mu díẹ̀. Obìnrin ló ń ké sí bó ti ń pè mí, mò ń jẹ́ etí mi ò di Fẹ̀mú kọ̀mándà ó ṣe. Àní obìnrin yìí padà ṣoríire. Obìnrin ẹrúbìnrin tí a fẹ́ yìí, tí àwọn baba ńlá àwọn olóòjé tí wọ́n fẹ́ yìí, ó padà ṣoríire torí pé ọkọ ẹ̀ padà dé lóru gànjọ́ ìkómọ ó kọ̀la, òru gànjọ́ ọjọ́ keje, ọjọ́ kẹjọ là ń fọ́ ọmọ lórúkọ nílẹ̀ Yorùbá. Ìkómọ kọ̀la, ọkọ rẹ̀ dé látojú ogun o. Ọkọ wa bá obìnrin yìí, ẹrúbìnrin tó fi ṣaya yìí, ó bá a ṣe ṣáàtì, bá a ṣe pátì, láì pé ẹnìkan kò tiẹ̀ kò já kúnra, kò kà á kún rárá nínú àwọn orogún rẹ̀ àti gbogbo àwọn obìnrin ilé tí ń bẹ nílé wọn. Ọkọ wa fi ìbínú ó fi pe àwọn obìnrin ilé jọ pé ó wá fẹ̀sùn ọ̀hún kàn wọ́n, gbogbo nǹkan tí wọ́n ṣe, gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe tí wọ́n máa ń ṣe fún ẹbí àti ṣe gbogbo ètò yìí láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pé bí abiyamọ bá bímọ nílẹ̀ Yorùbá, mo sọ tèmi gangan tó jẹ́ tèmi, tí n bá bímọ màmá mi á wá, ìyá ọkọ mi á wá, àwọn tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi wọ́n máa wá láti wá ṣe kí ni, èmi àtọmọ mi náà wá tọ́jú. Àṣà ni nílẹ̀ Yorùbá, nítorí pé wọ́n gbàgbọ́, Yorùbá gbàgbọ́ pé ẹni tó ṣe bímọ òun kò ní agbára láti ṣe ohunkóhun, àfi ká ràn án lọ́wọ́ títí tí ó fi di bí 40 ọjọ́. Kò sẹ́ni tí ń ṣe yún mọ́ nísìn o. Ṣé ọmúgọ̀ làwọn ẹ̀yà kan nílẹ̀ Yorùbá, ní ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà, ọmúgọ̀, àwọn òun náà ṣe ọmúgọ̀, àwọn ìran Ìgbò ní ọmúgọ̀ làwọn ń pè é, àmọ́ ọlọ́jọ̀jọ̀ ni Yorùbá ń pè é. Á ní àṣẹ ọlọ́jọ̀jọ̀ ọmọ. Bẹ́ẹ̀ ni akọnikùnrin yìí ó pe gbogbo wọn sì fẹ̀sùn kàn wọ́n pé tó gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe fóbìnrin yìí ẹ ṣe o. Ó ka gbogbo ẹ̀sùn yẹn sílẹ̀ fún wọn, ó sì fi wọ́n gégùn pé lálẹ́ ọjọ́ náà ló fi wọ́n gégùn, lóru gànjọ́ ọjọ́ náà ló fi wọ́n gégùn wípé fún eléyìí tẹ́ ẹ ṣe yìí, ó fi wọ́n gégùn pé ẹnikẹ́ni ètò bá bímọ nínú àwọn obìnrin tí a bá fẹ́, àló fi wọ́n gégùn wípé ẹnikẹ́ni o èyí tó bá bímọ àní sídìílé tòun tí ò bá tí ì jẹ ìyà èyí tí wọ́n fi jẹ ẹrúbìnrin yìí, ó ń tọ̀ òun ò lè bábìyè. Ǹfẹ́ sọ lórí afẹ́fẹ́ tẹ́lẹ̀, àmọ́ ẹ jẹ́ ká ta ká tọ̀ kó má bàa dẹrun onídìí, torí tá a bá ta tá a tọ̀ ẹran onídìí ni ó dà. Ìwádìí ìjìnlẹ̀ ló fi yé wa bẹ́ẹ̀. Ó kẹnu gan bí mo bá sọ pé àṣà eléyìí tí mò ń ṣe ó yàtọ̀ sí tẹnikẹ́ni. Àwọn míì wọn a sì kà á kún pé onígbéraga ni, kíní ń wí kíní ń sọ, kò kàn mí. Nítorí pé ìgbéraga ò sínú ẹ̀jẹ̀ mi, mo kọ́ ọmọdé mọ́ra, mo sì tẹríba fún àgbààgbà. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ní bá wá ń gbọ́ ètò eléyìí tó ń ka sílẹ̀ tó ń jo mọ́ títí ẹ̀ kan tó kàn ní láti ṣe ni pé kó o fún ẹni tó ní ètò yìí, torí wàhálà kékeré kọ́ ni mò ń ṣe láti rí ohunkóhun gbé sórí ètò. Ìrìn àjò ni mo fẹ́ sọ àbí ti ìnáwó nára
láti ṣe ìwádìí tó tọ́ tó o bá mú nínú ètò yìí, bóyá o rìkọ́ọ̀dù ẹ̀ ní àbó ká àbó ṣe anything, kàn fi credit yẹn padà fún Yèyé Gbàgede Àṣà tó ní kó o má bàa gba nǹkan míì. Ẹ wò ó, Ọlọ́run ṣe kó ṣe dáadáa fún wa, ó lágbára. Nílẹ̀ Yorùbá àwọn akọni ń bẹ, àwọn akọni sì ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn akọni wa tó jẹ́ pé ìbínú ni wọ́n fi da oríṣiríṣi nǹkan tí wọ́n dà. Wọ́n dà pátá, ẹlòmíì domi, ẹlòmíì sì fi ìbínú fi èèwọ̀ sílẹ̀ tí wọ́n ń tẹ̀lé nínú ìdílé ọ̀hún títí dòní olónìí. Ẹ wo, ẹ jẹ́ á máa tẹ̀síwájú nípa ẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú wọn ní kì í kọsẹ̀ létí ẹni. Àní láti ọjọ́ náà títí di òní olónìí ló fi di èèwọ̀ bíyá ọmọ olóòjé bó bá bímọ, ìyá ọmọ tuntun náà kò gbọ́dọ̀ jiyán o, kò sì gbọ́dọ̀ jẹ ọkà, kò gbọ́dọ̀ jẹ àmàlà, kò gbọ́dọ̀ játa. Títí tí ó fi di ọjọ́ ìkómọjáde. Bó bá ṣe pé ọmọ ọkùnrin la bí nídìílé olóòjé, ọjọ́ 9 ni wọ́n fi ṣe èèwọ̀ yẹn fún. Tó bá jẹ́ obìnrin ní ọjọ́ 7 ni. Owú jíjẹ ló fa èèwọ̀ ìdílé wọn látàrí bí wọ́n ṣe ṣe ẹrúbìnrin tí baba ńlá wọn fi sínú oyún tó fi lọ rè jagun lọ́dún náà lọ́hùn, ní ọdún tó ti pẹ́pẹ́pẹ́ lọ́hùn. Ẹnìkan bí mi pé ṣe sóṣojú mi ni. Àtẹnudẹ́nu ni, èmi mo máa ń sọ fún yín, ìtàn Yorùbá àtẹnudẹ́nu ni, òwe Yorùbá àtẹnudẹ́nu ni. N tá ń gbà láti ìran kan sí ìran kan ni. Báwa náà ṣe ń sọ ta gbà láti ìran kan ni. Àwa náà ò tún fi sílẹ̀ fáwọn ìran kan. Bá a bá dàgbà tá a bá dògbò tó ráwọ̀ ò ní kọ́jú kú àìṣe tán. Ẹni bá ń ro kúrò wá kó máa nìṣó lọ́rùn. Mo ti sọ àkọ́kọ́ èèwọ̀ yẹn pé ìyá ọmọ òkókó náà nídìílé olóòjé kò gbọ́dọ̀ jiyán o, kò gbọ́dọ̀ jẹ ká, kò gbọ́dọ̀ jẹ àmàlà. Ṣé mọ̀ pé ọkà náà làwa ń pè lámàlà nílùú wa, ṣùgbọ́n lẹ́gbàá àgbàdo ni wọ́n ń pè lọ́kà. Kò gbọ́dọ̀ jẹ ọkà, kò gbọ́dọ̀ jẹ àmàlà. Ẹ jẹ́ ń pè bẹ́ẹ̀ kó lè yé àwọn èèyàn wa dáadáa. Ìkejì ni pé kò sì gbọ́dọ̀ jẹ ọbẹ̀ tó láta. Bí àṣẹlébò ẹ̀sátìlì bí wọ́n ṣe ṣe obìnrin ẹrúbìnrin òun lọ́jọ́ kìíní àná. Tẹ́ pé kò fẹnu kan ata. Daniel rẹ́rìn ṣe ẹ̀sátìlì mi kò kọ̀rẹ́ẹ̀tì yóò bá mú esọ́ gbé èbò. Àní gẹ́lẹ́ bí wọ́n ṣe ṣe ẹrúbìnrin òun tó jẹ́ orogún wọn níjọ́ kìíní àná, bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá bímọ nídìílé olóòjé kò gbọ́dọ̀ jẹ ọbẹ̀ aláta. Ìkẹta ni pé ọ̀kánkán yàrá ìyá ọlọ́mọ, ọ̀kánkán yàrá, ẹ mọ̀ pé wọn ò bá gbá yàrá ẹ̀, wọn ò bá tọ́jú yàrá ẹ̀. Ọ̀kánkán yàrá ìyá ọlọ́mọ lá máa da ewé èkuru tí ó bá jẹ sí àti èèpo iṣu èyí tó bá jẹ. Èṣìkanrín, ẹ ṣáà mọ̀ tí wọ́n ń pè léṣìkanrín. Ọmọ ìlú òkè káre, àwọn abọ́ tí a fọ̀, gbogbo àwọn nǹkan tó dọ̀tí á kó sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Gẹ́gẹ́ bá ti ṣí ilẹ̀kùn kísìnì ẹlòmíì, ń ṣẹlẹ̀ láyé ìsìn náà, ẹ má ránjú mọ́ mi. Wọ́n wá ń wò mí. Tẹ́gbẹ́ ẹ bá ṣí ilẹ̀kùn kísìnì ẹlòmíì láyé ìsìn náà, èṣìkanrín yóò kọ́ kí yín káàbọ̀ pé you are welcome o, ilé Daniel ló wà yìí o. Mo ṣeré ni o, Daniel ò dọ̀tí o. Ọ̀kánkán yàrá ìyá ọlọ́mọ lá máa da èpo iṣu àti ewé èkuru èyí tó bá jẹ sí o. Ẹ̀kẹrin tó jẹ́ pàtàkì ńbẹ̀ náà ni pé èkuru funfun àti iṣu ni yóò máa jẹ, ni yóò fi gbogbo ọjọ́ 7 tàbí 9 òun jẹ. Ìyẹn ìyá ọlọ́mọ tó ṣẹ̀ bímọ òkókó, èèwọ̀ olóòjé ni. Lásán ni ó sì máa jẹ lọ́jọ́ tí yóò bá lọ ru èpo iṣu àti àwọn ewé èkuru eléyìí tá a ti dà sọ́kànkán yàrá rẹ̀. Ṣé èṣìkanrín ń kùn tí gbogbo ẹ ṣe yìn níbẹ̀ hun. Ọjọ́ tí ò bá lọ rù dànù, tí yóò lọ dànù sáàtàn ni ọjọ́ ìkómọjáde tó bá ku ọ̀la. Ṣé ẹ mọ̀ wípé ṣé ẹ gbàgbé bá ṣe ń bá bọ̀?
ọjọ́ ìkómọjáde kù ọ̀la ni ọkọ rẹ̀ ti ojú ogun dé o, tó bá a nínú ìdọ̀tí pẹ̀lú ọmọ tuntun. Àlejò ayé, mò ń bọ̀. Àní bó bá sì ń rù lọ sákìtàn tó ń ru ewé ẹ̀kọ́, ewé èkuru, ẹ má bínú kò gbọ́dọ̀ jẹ́ kọ́ o, tó ń ru ewé èkuru àti èpo ṣùgbọ́n lọ sí àkìtàn, kò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ẹnikẹ́ni tó bá pàdé tàbí tó bá pàdé ẹ̀ lọ́nà títí yóò fi dà á sórí àkìtàn. Bó ṣe jẹ́nu o ní ti ìdílé Olóòjé, ọmọ Òjé ń petu, àwọn lọmọ apajá fún wọn ró wọn láwọ. Ẹnìkan máa ń sọ pé apajá fún wọn láwọ jẹ. Anyway, pé ò rí bẹ́ẹ̀ o, torí oríṣiríṣi ìtàn làwọn kò fẹ́ sọ wa ní fásitì ni wọ́n ń kọ́ wa ní ìsìn. Ẹlòmíì àgbélẹ̀rọ ó ti tún tiẹ̀ ṣe. ẹ má tiẹ̀ jẹ́ ń bọ́rọ̀ lọ bẹ̀ wọn. Nítorí philosophy kan sọ pé béèyàn bá ti lè defend ohun tí ó kọ, Ọlọ́run ó ṣàánú wa ni. Kí wọ́n má dorí àṣà Yorùbá kodò mọ́ a lọ́wọ́ porogodo. Bó ṣe jẹ́nu, ìtàn kan tún sọ fún wa wípé awọ ajá eléyìí tí wọ́n pa òun ni wọ́n máa ró fún ìyá ọlọ́mọ tó fẹ́, òun ló máa ró fún ìyá ọlọ́mọ èyí tó fẹ́ lọ rè da ewé èkuru. Ẹ̀kọ́ tí a ń kó sí mi lẹ́nu báyìí, mo à láìkì ẹ̀kọ́. Ewé èkuru àti èpo ṣùn tó fẹ́ lọ rè dànù tí ìkómọ kù ọ̀la. Ṣé mọ̀ pé máa ń sọ fún wa pé àtẹnudẹ́nu nìsàn àti òwe Yorùbá ń tà ń gbà láti ìran kan sí ìran kan, kò sẹ́ni tó lè sọ pàtó ẹ̀ pé ó rí bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀. Mò ń bọ̀. Oríṣiríṣi ni ìdílé, oríṣiríṣi sì ni èèwọ̀ èyí tó wà nínú ìdílé. Bí èèyàn bá ti wà ńbẹ̀, ẹ jẹ́ á gbé o, ẹ jẹ́ á wo ẹni tó wà ńbẹ̀. Àgbàdo ẹ̀sìn kí Yorùbá lónìí ẹ̀. Hello, ta ló wà lójú òpó yìí? Kí lorúkọ yín, ibo lẹ ti ń pè wá? Mrs. Amosun, abilékọ Amosun. Yorùbá Mrs. yẹn ni abilékọ Amosun láti Abẹ́òkúta. Gbàgede àṣà lètò. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, àwọn kan wà, òròlú mo níyọ̀ mo jàtẹ́ mo lépo nílé mo jẹ lámi ní funfun, wọ́n wà bẹ́ẹ̀. Àìdé bẹ́ẹ̀ ni a sì ń bọ̀ ń bẹ̀ bóyá lọ́jọ́ mẹ́jọ torí àkókò wa. Ṣé kí n mọ̀wé wá ẹ bá ń parí ẹ̀? Mo sì fẹ́ fún yín lẹ́bùn, kálẹ̀ tí ẹ gba òwe yìí kí n fún yín lẹ́bùn. Kí n fún yín kẹ́ ẹ gba òwe mi kẹ́ ẹ sì gba ẹ̀bùn. Ó dáa, ẹ já ṣe báyìí. Fún ìgbà àkọ́kọ́ yín rèé tí ẹ ń pè wá. Ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ wá sọ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Apọ̀rọ̀ yìí lówè ó lárónú. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ kọ́, ẹ gbà ẹ máa bá wa bọ̀. Apọ̀rọ̀ yìí lówè ó lárónú, màá ṣàlàyé ẹ̀. Tàbẹ́ni tó bá mọ̀ ọ́n kó bá wa sọ, kó bá wa túmọ̀ ẹ̀, kó bá wa parí ẹ̀. Ẹ káàsán, kí lórúkọ yín, ibo lẹ ti ń pè wá? Ẹ káàsán sáà, kí lórúkọ yín, ibo lẹ ti ń pè wá? Ọjọ́ kan pẹ̀lú. Kí lórúkọ yín? Sáàbàdà ní ẹlù fún Mọ̀dákẹ́kẹ́ ló ti wá. Ẹ pẹ̀lẹ́, òtútù ipọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ṣé ká mú òwe wá bàbá Mọdákẹ́kẹ́? Ṣé ká mú òwe wá?
àwọn dákẹ́kẹ́ ọgbọ́n làgbà fi ń sá fún màálùú a ní orí kíní àbíwò gàgàrà tí ń bọ̀ ni yóò sì máa fọgbọ́n sá fún ẹ lò ó. Kí lorúkọ yín, ta ló ń pè wá, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Ẹ káàsán màmá, Ọlọ́run ló ń sọ, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Abilékọ Iliasu láti Àdìgbẹ. Ẹ ṣeun. Gbàgede àṣà lètò àmì. Owú jíjẹ bẹ́ẹ̀ ni. Ṣé kí n mọ̀wé wá kẹ́ ẹ? Ó yá, mò ń gbọ́. Hello, wọ́n sì wà ń bẹ̀. Ẹ gbóhùn sókè. Ẹ ṣeun, ìtumọ̀ ẹ̀ lẹ́sọ. Ẹ wá bá mi pa bó ìwé yẹn ṣe yẹ kó wà. Ẹ lè bá mi pa bó ìwé yẹn ṣe yẹ kó wà. N tiẹ̀ sáré fún yín ní, ó dàbí kí n sáré tún fún yín ní káàdì bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́. Ẹ pa apọ̀rọ̀ yìí lówe, ó lárónú, ó yẹ pa bó ṣe yẹ kí á pa. Kì í ṣe bẹ́ẹ̀ ni Yorùbá ṣe ń pa, ó yẹ pa bó ṣe yẹ kẹ́ ẹ pa òwe yẹn. A pe ọ̀rọ̀ yìí lówe, ó lárónú, ó yẹ wá pa. Mo ti sọ pé bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́, màmá yẹn sọ pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́, ẹ wá pa, ó yẹ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń pa, ó yẹ wá bá mi pa bó ṣe yẹ ká pa òwe yẹn. Wọ́n ti lọ kúrò lórí ìlà yìí, àbí? Hello mà, ẹ káàsán mà, kí lórúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Màmá wa Akíndélé láti Ọbádá Oko, ẹ káàbọ̀ sórí ètò Gbàgede Àṣà. Gbàgede Àṣà lètò. Bẹ́ẹ̀ ni, àṣà Yorùbá ò sì ní parun, slang yẹn nìyẹn. Àmín. A ní apọ̀rọ̀ yìí lówe, ó lárónú, ẹ pa bó ṣe yẹ ká pa. Bó ṣe yé yín nìyẹn, bẹ́ẹ̀ kọ́. Ẹ gbà tíntínní ni ẹ tún sọ, ẹ jẹ́ sun yín síwájú dáadáa. Kí ni òwe? Hello, ẹ gbóhùn sókè. Hello. Ṣé òwe wá ní òwe ni àbí? Ó yẹ tún òwe yẹn pa o. Ẹ pàtẹ́wọ́ fúnra yín, kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò kẹ́ wá gba káàdì. Ó dàbọ̀. Ta ló wà lójú òpó yẹn? Apọ̀rọ̀ yìí, ẹ káàsán, kí lórúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Gbàgede Àṣà lètò. Màmá wa Oyèwọlé láti Ṣàngó. Ọlọ́run ló ń sọ, ó yẹ sáré parí òwe yìí kẹ́ ẹ gba káàdì o. Ìdálù níṣèlú. Ẹ parí ẹ̀. Ló parí ẹ̀. Ó ga o. Ó dáa, mo ti sọ, ẹ ń bá wa bọ̀ látẹ̀ nǹkan. Mo ti sọ̀rọ̀ nípa àwọn èèwọ̀ ní ìdílé Olúòjé. Mélòó ni èèwọ̀ yẹn tí mo kà pé ìyá àkókò nídìílé Olúòjé ló máa ṣe? Mélòó ni gbogbo ẹ̀ lákòjọpọ̀? Ẹ gbà á. Mrs. Oyèwọlé, ó dàbọ̀, ẹ má gbé mi mọ́ra. Ẹ gbà, ẹ ṣeun, kẹ́ ẹ pè lọ́jọ́ mẹ́jọ o. Ó ti ẹ̀wù mí kí n fún yín lẹ́bùn, torí pé àwọn kan wà tẹ́ pé wọ́n ń fi ètò yìí ṣeré gbogbo ìgbà gbogbo ní. Hello, ta ló wà lójú òpó? Wọ́n á ṣáà pè. Kí lorúkọ yín? Ẹ káàsán, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Láti Ọbántòkò. Gbàgede Àṣà lètò. Ṣé ń bá wa bọ̀? Gbàgede Àṣà lètò, ṣé ń bá wa bọ̀ bá ṣe bẹ̀rẹ̀? Mélòó ni èèwọ̀ tí mo kà pé ìyá àkókò gbọ́dọ̀ tẹ̀lé nídìílé Olúòjé? Mélòó ni èèwọ̀ tí mo kà wípé ìyá àkókò gbọ́dọ̀ tẹ̀lé nídìílé Olúòjé bó bá bímọ ìkókó? Ẹ gbà, kì í ṣe mẹ́ta o. Mẹ́ta kọ́. Ẹ parí òwe ìdálù níṣèlú.
ẹ parí òwe ìdálù níṣèlú. Ẹ kọ́kọ́ gba ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn ṣùgbọ́n ẹ parí òwe ìdálù níṣèlú bóyá ẹ máa gbà yẹn. ẹ ṣeun mo dúpẹ́ gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè sórí ètò yìí nítorí pé láìsí àtàǹpàkò bí ìnagbà lọ́wọ́ rí ta ló wà ńbẹ̀. Hello kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń gbé wá 081 hello ẹ káàsán kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń gbé wá. Láti Ọbántòkò kí lorúkọ yín. Màmá Gbàdàmọ́sí aya Ìrúwà Òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbẹ ní dájà tiwa Ọlọ́run ló ń tò ó. Ẹ ṣeun ṣé ẹ máa parí òwe ká fún yín lẹ́bùn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ o. Ta ló tún wà lójú òpó yìí pápápá torí àkókò wa kí lorúkọ yín ibùlẹ̀ tí ń pè wá kí lorúkọ yín. Láti máa tú Abẹ́òkúta gbàgede àṣà lètò ìdálù níṣèlú òwe ni ẹ parí ẹ̀. Òwe ni ẹ parí ẹ̀. Kí n tún fún yín ní mi ó dà bí mo ṣe ń bá ètò yìí bọ̀ látẹ̀ nǹkan torí pé ẹni tó bá lọ ló bá kú. Mélòó ni èèwọ̀ tí mo kà wípé ìyá ìkókó nídìílé Olúòjé gbọ́dọ̀ tẹ̀lé kẹ wá dárúkọ àwọn èèwọ̀ yẹn. Kí lẹ pé mélòó lẹ pé kò tó bẹ́ẹ̀ ẹ gbà kò tó bẹ́ẹ̀ ṣarẹ́ lómi bẹ̀ ẹ gbà rárá ó ga o. Ẹ jẹ́ kí n sáré ṣe àtúnṣe òwe yìí. A pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó láàáró nínú ni ọ̀wẹ̀ jẹ́ ṣé èèyàn wà ńbẹ̀ èèyàn wà lójú òpó ẹ̀ tó bá wà ńbẹ̀ ká gbé tí ò bá sí ńbẹ̀ ẹ jẹ́ n sáré ṣe àtúnṣe òwe yẹn. A pọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó láàáró nínú ni. Hello kí lorúkọ yín ibo lẹ tí ń pè wá. Ó yá ẹ parí òwe yìí ìdálù níṣèlú. Níbì kan eégún ló ń gbowó olùkọ́ eégún ló ń gbowó òde ibì kan mo fẹ́ kẹ́ ẹ sọ níbo ẹ sọ káàdì 1000 ni màá fún yín tẹ́ bá gbà o. Eégún ló ń gbowó òde níbo. Ó dàbọ̀ ẹ gbà á. Ẹ jẹ́ kí n sáré ṣe àkókò ṣùgbọ́n kò sáàkókò mọ́. Ẹ jẹ́ n sáré ṣe báyìí ó dà mò ń bọ̀ náà ẹ jẹ́ ká dókè lọ. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ pè pátápátá olólùfẹ́ mi lẹ jẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ìpá òní pín ẹgbẹ́ mi tẹ́ ẹ ní sílé òní yàn kú kí n ṣe ìkírà fún àwọn bàbá wa tí wọ́n gbé ìkànnì yìí kalẹ̀ tí wọ́n ní káwa náà ká máa bùkèdè ká máa ṣètò ká máa pe wọn àmọ́ pè lédè àwọn tí wọ́n jẹ́ alákòóso olùdarí àti alákòóso iléeṣẹ́ Sweet FM bàbá wa Eddie Àìná lágbára lọ́wọ́ Elédùmarè ìpá òní pín àti bàbá wa Ọ̀nàlápọ̀ Bàdàrà sínétọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ olóòtú àwọn ètò wa gbogbo lọ́ra nọ́ra ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Daniel ní ọlọ́wọ́ bọ́tìnì tó ń tẹ̀ tẹ́ ẹ fi ń gbọ́ mi gbogbo yín pátápátá ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè ẹ wò ó mo nífẹ̀ẹ́ yín pọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ torí pé béèyàn ò bá jẹ́ tẹni kò lè gbẹ́tù ẹni èèyàn mi ni yín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ n sáré ṣe kánkànkàn nítorí àkókò wa ìparí òwe yìí ẹ ti sọ káàdì 1000 nù bẹ́ẹ̀ lọ́sàn-án òní ìdálù níṣèlú eégún ní gbowó òde Òṣogbo ìdálù níṣèlú eégún ní gbowó òde Òṣogbo ìparí òwe yẹn nìyẹn mo ní mélòó ni èèwọ̀ ìyá àkókó nídìílé Olúòjé 5 ni mo kà á àkókò ní sí láti máa tún kàlẹ̀ ọ̀kọ̀ọ̀kan mo ti kà á bí mo ṣe ń bá ètò bọ̀ lẹ́ẹ̀kan apọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó láàáró nínú mo ṣàlàyé ẹ̀ níjẹjọ bí mo ṣe sọ nínú lórí ètò pé ọ̀wẹ̀ jẹ́ àṣà ìranra ẹni lọ́wọ́ pàtàkì nílẹ̀ Yorùbá àná lè bẹ ọ̀wẹ̀ ọ̀rẹ́ lè bẹ ọ̀wẹ̀ ẹbí lè bẹ ọ̀wẹ̀ kò sẹ́ni tí ò lè bẹ èèyàn lọ́wẹ̀ ọ̀wẹ̀ kì í a lè bẹ ọ̀wẹ̀ roko a lè bẹ ọ̀wẹ̀ yẹ̀nà a lè bẹ ọ̀wẹ̀ tó kù bá kú pé mo bẹ̀ yín lọ́wẹ̀ ẹ bá mi gbẹ́ ibi tí máa rí òkú ìyá mi mọ́ òkú bàbá mi mọ́ ọ̀wẹ̀ ni ọ̀wẹ̀ yìí ò di dandan kí n san padà àárò ni wọ́n ń san tí tàbá ṣe àárò tẹ́ ẹ wá ro táwọn Daniel àti obìnrin rètèrètè tí ojú rẹ̀ rí rètèrètè tí ń wò mí lọ́nkàn tí wọ́n bá wá roko lóko mi èmi náà àtúnkóra wa jọ á lọ rèé roko
ní oko títí wọn náà ó yàtọ̀ ṣùgbọ́n àṣà ìranra ẹni lọ́wọ́ pàtàkì nílẹ̀ Yorùbá ni méjèèjì kì í ṣe pé apọ̀rọ̀ yìí lówó ò láró nínú ó wá jẹ́ nǹkan tó yẹ pé tí àwọn àgbà máa ń pa òwe yẹn tó yẹ pé ohun tí wọn ò lérò tí wọ́n bá rò pé ọ̀rọ̀ kékeré lọ̀rọ̀ yìí o tó wá já sí nǹkan tí wọn ò lérò tó já sí nǹkan bàǹtàbàǹtà a máa pọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó máa ń láàárọ̀ nínú. Ẹ jẹ́ máa fèyí ṣe lọ lórí ètò yìí lónìí ẹ pè mí lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín lórí ètò yìí torí pé ìpolówó ọjà ní mẹ́mí ètò ògùn 08039722703 08039722703 lẹ́ẹ̀ fi pè mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube mi o Yèyé Gbàgede Àṣà TV ẹ lọ rèé subscribe ṣe rí gbogbo ohun tá à ń sọ yìí pátápátá láàmà fi sí bẹ̀bẹ̀ ṣe ń gbọ́ mi ẹ̀ máa wò mí kétékété lórí YouTube mi Yèyé Gbàgede Àṣà TV lágbára lọ́wọ́ Elédùmarè ipá ò ní pé wá o Daniel ká mọ̀ relé àbí ẹ bá ti ń roka òfurufú báyìí òwe ilé tó lọ ní o wọ́n ní ká máa relé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìkànnì Yèyé Gbàgede Àṣà lórí WhatsApp ẹ pè mí mo sọ fún yín pé kò bọ́fẹ̀ dé o ẹni ó darapọ̀ tó fi 2000 gba fọ́ọ̀mù tó wọlé ní last week ó ti jẹ ẹ̀bùn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé mo gé nínú ó ní bá a ṣe ń ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ipá ò ní pín wá yòókù ti dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi Ìbàràpá yá ó dàbọ̀.